ẹ má bẹ̀sìn jẹ́ mọ́ wọn tó ń ṣẹ̀sìn lọ́wọ́, ẹ má bẹ̀sìn jẹ́ mọ́ wọn tó tún ẹ̀sìn ṣe é lẹ̀ kẹ́yìn tó dé, ẹ má bẹ̀sìn jẹ́ fún àwọn tó mú ẹ̀sìn wá fún yín. Ṣé gbàtọ̀ mú ẹ̀sìn wá fún yín nǹkan tó ní kẹ́ máa ṣe lẹ̀ ń ṣe yìí? Ṣé ẹ mọ ibi tẹ́ ẹ bìlọ́ǹgì sí mọ́ ni? Tó rẹ̀ ẹ̀sìn ò bá yé yín, ẹni wá bí kan jókòó sí kì í ṣọ̀rọ̀ lọ fi ń ṣe ẹ̀sìn torí pé tí ń ṣe ẹ̀sìn báyìí. Ara pápẹ́ ẹ̀mọ̀ ètò àti ìlànà ẹ̀sìn yín òun náà ní pé kọ́ bá gorí àpèrè kó kú tẹ̀sẹ̀ pé mùsùlùmí ni. Ẹ̀sìn kò yé yín, ẹ̀sìn tí ń bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní àrùgẹ. A kí yín ní ọ̀pọ̀lọpọ̀ bí ẹ ṣe ń tẹ̀lé wa, bí ẹ ṣe ń wá bá wa wo àwọn fọ́nrán wa, bí ẹ ṣe ń bá wa wò yẹn, ẹ máa bá wa subscribe, ẹ tọ notification button yín sílẹ̀, kẹ́ sì máa bá wa like, ẹ máa bá wa share, ẹ sì máa bá wa comment. Lágbára Ọlọ́run bá ojú tí ẹ fi ń wò wá o, ojú yóò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa, etí yóò ní di, bẹ́ẹ̀ ni ọwọ́ yóò ní rọ lágbára Ọlọ́run bá. A máa ń ṣàdúrà náà gbogbo ìgbà, àdúrà yẹn sì máa ń dùn mọ́ mi lẹ́nu wípé ẹrù tálábíàmọ kì í tú, òkú ọmọ ní lágbára Ọlọ́run bá, wọn ò ní gbé ká ẹnu kọ̀ọ̀kan àmọ́lé. Ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀lé wa. Mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára, òun mo ní kí n sọ̀rọ̀ lórí àwọn mùsùlùmí. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ṣé ẹ̀sìn lẹ̀ ń ṣe ni àbí ẹ ti ń ṣe ẹ̀sìn? Ó ti jáde o, apá kìíní apá kejì, àwọn rèé o, àwọn rèé tuntun wọ́n ti dé, àwọn rèé tuntun nínú ìjáàbò wọ́n ti dé, àwọn apá kọṣẹ́ ìdí òkaṣọ. Nítorí pé nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì a máa ń pe kinní kan ní ètò, a sì máa ń pe kinní kan ní ìlànà, that is order and doctrine. Kí ni order? Kí ni ètò ẹ̀sìn yín? Kí ni ìlànà ẹ̀sìn yín? Àti àwọn mùsùlùmí kan wọ́n ti ń ṣe ẹ̀sìn tó ti kúrò ní ẹ̀sìn, nítorí pé èmi ò mọ ibi tí mùsùlùmí ti ń lórí òkè, ó wá lórí òkè wọ́n wá tẹ́lẹ̀ gbalaja bí òkú tó gbé lọ mọ́ṣúárì. Àtàrí òjákọ ẹ̀fọ́ ló gbà wọn náà lẹ́bi òkú tuntun yẹn. Ẹjọ́ ta lọ́mọ wọn lọ́mọ ẹ̀yìn ànábì làwọn ọlọ́mọ ẹ̀yìn búlálà. Ó gbé kándù dání, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin. Ṣé ẹ̀sìn lẹ́yìn mùsùlùmí ń ṣe yìí àbí ẹ̀ ń ṣe ẹ̀sìn? A sọ fún yín pé ẹ máa ṣẹ̀sìn, ẹ dẹ̀ ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín. Àní pé tí ẹ bá ti mọ̀ òótọ́, tẹ́ ẹ bá sọ pé ẹ ní ṣòótọ́, àwọn ò ní gbà, a máa bá yín sọ. Nínú pé ẹ mọ̀ òótọ́ ẹ ò ṣe yẹn lẹ́sìn máa ṣẹ̀sìn sọ́wọ́ wa. Ṣé àwọn mùsùlùmí ẹ tún ti ń lórí òkè ni? Àbẹ̀wò ni ti kándù tẹ́ tún gbé dání? Èwo ni taṣọ funfun tẹ́ ẹ wọ socks, tẹ́ ẹ wọ glove? Ṣé ó wà nínú ètò àti ìlànà mùsùlùmí láti máa lórí òkè? Ẹ sọ fún wa. Ṣé ó wà nínú order and doctrine yín ipò òkè o, ẹ fẹ́ lórí òkè, ẹ fẹ́ lu ẹ̀mí, ẹ fẹ́ máa jíṣẹ́? Ṣe bí ètò àti ìlànà àwọn kìrìsìtẹ́nì ni? Kí wọ́n ṣe gbogbo kìrìsìtẹ́nì gan ká pè ní kérúbù síráfù, àwọn celestial, ètò àti ìlànà wọn ni. Kí ló bá dé ibi tọ̀dọ̀ yín? Ṣé ẹ ti ń ṣe copycat ni àbẹ̀ tí ń ṣe copy? Ibo ni ká gbé sínú méjèèjì? Ta ló bá mi rí igi, ta ló bá mi rí bọ́lá ìbá mi jáàbò wọn lórí kó ká dáa fún yín sẹ́yìn. Adéèrèjì láti gbọ́n ẹni níṣẹ́kẹ́ wá nànà yàálẹ̀ bí okó òru báyìí. Mọ̀mọ́ at your age Mọ̀lẹ́ká ní bọ́ yìí, Mọ̀lẹ́ká ìsí ẹ̀ wẹ́dọ̀n. Wọ́n yìí ti máa ṣiṣẹ́ lẹ́yìn bàbá Sùwèrí o. Abẹ́gbọ́n ìdìnnà wá jọ ọmọ ládùn. Lẹ kó glove sọ̀wọ́ tẹ́ ẹ wọ sọ́ọ̀kì ṣẹ̀ṣẹ̀ lórí dánlọ́ọ̀pù. Kándù rẹ̀ gbágbágbá. Ẹ má bínú ẹ ṣe kú ẹ̀sán. Ayé Muslim ayé Christian. Torí èèyàn tó lè máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yóò jẹ́ pábẹ́rẹ́ yín kù kan láàrò. Ẹ sì sàfábẹ́rẹ́ yín àbá. Kíni? Tẹ́ ẹ torí ó fẹ̀rẹ̀ bí ọkọ̀ tí ó wọ̀ gbó tẹ́ ẹ wọ́n fẹ̀rẹ̀ bí. Ẹ sọ yín fọ̀ kíni? Kò lè yẹ yín. Ẹ̀yin lè níṣẹ́ lápá kẹ́ ẹ mọ̀ sí mọ̀ wẹnu ilé náà. Wọ́n á kó lọ́rọ̀ kọfẹ́ tí ẹ ti yàn pò. Àfi bí táyà mọ́tò mọ̀ wẹnu. Wọ́n bá yọ fítà ní ìsìnkú kí ló tẹ́ ẹ̀rù kú mọ̀mọ́ tẹ́ ẹ bá so yín sọ̀fọ̀ tí fún yín àbí lásìmọ́ ni mọ̀mọ́ tẹ́lẹ̀ ni ẹ mọ̀ mú ọ o wọ́n mọ̀ ti fẹ́ yí bọ̀ ta lélẹ̀ kíni àní ká dáa fún gbogbo ẹ mọ̀ kó nù nǹkan ga ìdájọ́ mọ̀ tí ì dé ẹ mọ̀ sí ẹ̀sìn kẹ́ ẹ tó lọ hàn rè é sọ
àní last month ni wọ́n tẹ́lẹ̀ wọ́n máa ń pààsì mọ́tò ni ẹjẹ́ ń wọlé wọ́n fẹ́ wọjà ẹ mọ̀ o proudly to be a Muslim náà rè àbáwọn èyí ṣe mùsùlùmí Islam is the best religion of peace kí ló dé kẹ́ẹ̀nà lẹ́lòkù ẹ má jòjú yín ó dùn yìí rẹpẹtẹ kẹ́ẹ̀ tó nà lẹ̀ àbẹ́rò lọ́hùn àbẹ́rò láti jẹ́ àti mú ó ṣe kò sẹ́ni sí wọ́n sanwó onílù bí ojú wọn 1000 ní kálukú ọ̀dà owó rẹ bá pé wọ́n tún gbowó arajọgbá wọ́n gbowó ọpẹ́ wọ́n gbowó kọ̀ọ̀lé káwọn náà lọ wá bá ilẹ̀ 1+ kan ra lókù káwọn kan páànù mọ́ káwọn lánàá bíi pé èyí tiẹ̀ mú fóònù tí gbogbo wọn ń lò tánà bíi ń pè wọ́n bí Jésù ṣe ń pè wọ́n lánàá bíi ń pè wọ́n ní fáń pé gbogbo wọn lọ́sùn ń pè wọ́n ìrèdè ìdíwọ́ wa lè lè torí Ọlọ́run nítorí pé kò fẹ́ yé wa ìyẹn náà wá ṣe lọ́ọ́lọ́ọ́ bí ẹni tí wàá pa gbé ó ṣe lọ́ọ́lọ́ọ́ bí ejò tó kó má gùn ṣé ẹ mọ ibi tẹ́ ẹ bìlọ́ǹgì sí mọ́ ni tó rẹ̀ ẹ̀sìn ò bá yé yín ẹni wá bí kan jókòó sí kì í ṣọ̀rọ̀ rẹ̀ lọ fi ń ṣe ẹ̀sìn torí pé tí ń ṣe ẹ̀sìn báyìí a dẹ̀ ń sọ fún yín pé ẹ̀yin tí ẹ̀ ń ṣe ẹ̀sìn yìí ẹ má bẹ̀sìn jẹ̀ mọ́ wọn tó ń ṣe ẹ̀sìn lọ́wọ́ ẹ má bẹ̀sìn jẹ́ mọ́ àwọn tó tún ẹ̀sìn ṣe é lẹ̀ kẹ́yìn tó dé ẹ má bẹ̀sìn jẹ́ fún àwọn tó mú ẹ̀sìn wá fún yín ṣé gbàtọ̀ mú ẹ̀sìn wá fún yín nǹkan tó ní kẹ́ máa ṣe lẹ́yìn ṣe yìí. àràpá pé ẹ̀mọ̀ ètò àti ìlànà ẹ̀sìn yín òun náà ní pé kọ́ bá gorí àpèrè kó kú tẹ̀sẹ̀ pé mùsùlùmí ni. ṣé ètò mùsùlùmí ló gbèwọ̀ pè bí ṣé ètò mùsùlùmí ló ṣàṣejẹ fún ètò mùsùlùmí ló fárí fún ètò mùsùlùmí ló sin orí fún ètò mùsùlùmí ló gbádélé lọ́wọ́ ètò mùsùlùmí ló gbọ̀pá àṣẹ fún tó wá kú tán tẹ̀sẹ̀ pé wọn ò lè ṣòro fún ẹ̀sìn kò yé yín ẹ̀sìn tí ń bàjẹ́ mọ́ yín lọ́wọ́ kò ní jù báyìí lọ lórí ètò tí ò ní aṣojú Oòduà tẹlifíṣàn ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ ẹ má bá wa wò ẹ má bá wa comment ẹ má bá a like ẹ má bá a share kẹ́ẹ̀sì tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tó sì máa wọlé ire o.